statement yẹn ìmáàmù lè sọ̀rọ̀ you are living I think that you are living in USA. Of course. Báwo ni èèyàn ó ṣe máa ẹni tí wọn ò dákọ kẹ wá sọ pé lágbájá ni wọ́n ń bá wí láì fowó tọ̀hún sí. Okay. Ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ èèyàn lọ́dọ̀ àwọn ọba listen let me say something first. Lọ́dọ̀ àwọn ọba wọ́n lẹ́ni tó bá tó ọba bú ẹ máa ń bú ọba lójú rẹ̀ ni wọ́n ọba bú ọba lẹ́yìn tí wọ́n bá gbé ọlọ́dọ̀ ọba gan ibùn kò jẹ́ pé ọ̀dà ọba mò ń sọ o tí wọ́n bá gbé ọlọ́dọ̀ ọba tí wọ́n bá bí ọlọ́rẹ̀ pé ń gbọ́ wọn lọ sọ báyìí tó ń tọ̀ ń bá lóhun ọ̀sọ́nù ká tó wá sọ pé ẹni tí ọ̀dà ọba rárá. Okay. Now, àgbọ́yé ọ̀rọ̀ yìí nígbà yìí sọ nísìnyí pé ẹ̀yin ò gbà wípé ọba náà ń bá wí. ìmáàmù ọba bá wí. Ó dà kò sí wàhálà èmi kò sí wàhálà wọn ọ̀bọ̀ bá wí kò sí wàhálà bó tẹ̀ jẹ́ gbọ́ bá kọ́kọ́ fáàmù pé àwọn ọmọ ọ̀pá ọ̀nà bá wípọ̀ èmi ò nídìí ẹ̀ mọ́. wọn lè kọ́ fáàmù tí wọn sọ ọ̀dà kọ wọn. Kò sí wàhálà ìyẹn ṣe problem. àwọn èdè Yorùbá tó ti wà more than 100,000 years ago ní ilé lò. Of course, oye mi, mo fẹ́ kí ẹ bá mi ṣe nǹkan kan sìn, tí mo lè fẹ́ kí ẹ bá mi jẹ́ kí ọ̀rọ̀ yẹn jáde dáadáa. Mo fẹ́ kẹ́ fi gẹ́gẹ́ bí ẹ jẹ́ olóòótọ́ tẹ̀lé jẹ́ medialist, you understand? Tẹ̀lé lọ́mọ àbẹ́ lọ́mọ ẹ̀dẹ̀ níyàwó àìrẹ́ ẹ̀kọ́ ni. Kí ló dé? Bí mo béèrè ní ti bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀dẹ̀ níyàwó. Àwọn sọ̀rọ̀ family life mi lórí social media. Ìyẹn ò ń ṣe pọ́blẹ́mù náà ìdárúkọ ọ̀gbìn ọ̀gbìn tó máa jà ọmọ yìí. I don't disclose anything about ọ̀dà kò sí wàhálà gẹ́gẹ́ bí ẹni tó ń wádìí òótọ́ tó yẹ yín sí mo expect kí ó jẹ́ pé gbogbo nǹkan bá ṣe lórí òótọ́ ni ǹjẹ́ lè búra àbí kẹ́ fi ọmọ yín búra wípé ẹ̀ gbowó lórí tẹ̀ ń ṣe yìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣe. pé ẹnìkan pè mí wọ́n wá sọ pé iṣẹ́ yìí bàbá wa ṣe òye táwọn fún ọ ni. Rárá ìdébí bí nǹkan yẹn ǹjẹ́ lè fọ àwọn ọmọ yín búra wípé nínú tẹ́ tí ń ṣe bọ̀ o kò sí ẹnìkankan tó pè é tó compensate yín àbí gbà iye báyìí bàbá push narration jáde ǹjẹ́ lè fọ àwọn ọmọ yín búra lórí ẹ̀. ń bọ̀ jẹ́ ká jọ explain. ṣé pé mò ń ṣe program èèyàn bùn mí lówó àbí wípé èèyàn fún ń bọ̀ let me ask you a question first now àbí èèyàn wá fún mi lówó pé kó o lè mọ̀ bá wa ṣiṣẹ́ yìí kó jẹ́ pé lọ́mọ bá wa gbé owó nìta bọ̀ àbẹ́wọ̀nù méjèèjì. Ok àti ẹ̀ ń ṣe program wọn pé ó bùn lówó àti èèyàn pè ní ó gbé program yẹn fún ṣe máa ṣe program báyìí nísìn táwọn èèyàn bá wá bùn mí lówó ọ̀fẹ́ǹsì ni wọ́n bùn Oríyọmí Àmúsàtì lówó. ẹ ti gbọ́rọ̀ mi o. question yẹn ò sọ. lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí tá à ń sọ yìí ìyẹn ìmáàmù Tọ́lá yìí. nítorí mi fẹ́ kẹ́ búra lé lórí nìyẹn wípé èèyàn ò pè yín rí àbẹ́nìkan kò pè yín rí àbẹ́nìkan kò mú yín sọ́dọ̀ rí àbọ̀ mú yín lọ sọ́dọ̀ ẹnìkan rí directly or indirectly wọ́n fún yín lówó rí lórí kẹ́ máa push narration jáde lórí program àbí ẹ pé wọ́n á sọ ti bá mo rí tó ṣe gbà eléyìí mo rí tó ṣe gbà mo rán tó ṣe ọlọ́run jẹ́ dáfẹ́ gbà ìjẹ́lẹ̀ bọ́ọ̀ lórí ẹ̀. Okay, for your mind now let me ask you a question about what you said. Okay, kí n sọ̀rọ̀ ní ìsìn kẹ́yìn wá pè mí kọ́ wá sọ fún mi wípé Àmọ̀tẹ́kùn Oòduà yóò dá fún yín o ẹ jẹ́ n bùn yín nìkan ìtẹ̀sẹ̀ yẹ inú mi dùn sí is it a crime? It's a crime. It's a crime nínú òfin wo? Yeah. Nínú òfin wo? Ṣé mo bóyá jẹ́ mò ń bọ̀ bóyá máa jẹ́ crime rí ẹgbẹ́ bá yín sọ ẹgbẹ́ ìṣàlàyé fún yín bóyá máa jẹ́ crime rí. Wọ́n lẹ́ni tí ń parọ́ ó mọ̀ pé wọ́n lòún pa. Bẹ́ẹ̀ ni tó bá ń gbọ́n ta ọ̀bá mọ̀ pé wọ́n lòún gbé jáde. Ẹni tí ń parọ́ mọ̀ pé ọ̀dọ̀ òun pé àwọn irọ́ lòún pa. Ọ̀dà ibi tó kọ́ question yẹn wá kọ́ lọ́wọ́ yẹ kẹ́ ẹ béèrè Mr. Ridwan. Question tó yẹ kẹ́ ẹ béèrè lọ́wọ́ ti wá because mo ń ṣiṣẹ́ mo lọ́fíìsì mi ṣé you know that. Okay. This is a government ló bá mi sí o I think that you know that also.
Yes. And my friend, let me explain myself. Let me explain myself. Bàbá yóò ní máa fọ̀rọ̀ sí mi lẹ́nu yé sọ̀rọ̀ náà. Ẹ máa sọ̀rọ̀ yín lọ, ẹ máa sọ̀rọ̀ yín lọ. Now, kéèyàn wá pè mí willingly láì jẹ́ pé mo lọ pọ́ńtọ̀ ọ̀hún. Kó wá ní iṣẹ́ tó ń ṣe o. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun o. Mo fi nǹkan báyìí sọ́pọ́ọ̀tì rẹ o. Àmọ́ tẹ́mi lè ṣe pé àwọn èèyàn ṣe ní sọ́pọ́ọ̀tì mi nígbà tó jẹ́ kó rí mi burú. Ó dáa. Àmọ́ ìtọ́yẹ kó o sọ ni pé, okay, before you ask me what you ask me now, Mr. Ridwan, do you have children? Yeah. Yes. And wife? Yes. Ọ̀ya, ẹ wá ṣe pé láti ọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ tí mo ti wà lórí social media yìí, kìí sọ̀rọ̀ mọ́mù nìkan o, tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, kò sẹ́ni kankan tó bùn yín lówó lórí social media, ní bá bùn yín lówó kí gbogbo àwọn ọmọ yín ó kú. Mo tẹ gbádùn mi tẹ wá gbé wá gbà ó ti yé mi. Ṣẹ́rí láti jẹ́ pé mi ti ṣe program, ṣẹ́rí tán, láti jẹ́ pé mi ti ṣe program. Àkọ́kọ́ ni pé, first of all, I live in the US and I don't expect anything from anybody. Èyàn gbé US ọ̀sọ́gbọ́lọ́wọ́ ni o, brother. Mo ń bọ̀ tẹ́tọ́ tẹ́mi tó ṣe ń tẹ́yìn sọ fún mi yẹn, tẹ́mi tó ṣe tẹ́mi tó ṣe fẹ́sọ̀ yẹn. Ẹ ti ṣe tèmi. Irọ́ ẹnì kò lè tì èmi sí because ọmọ bí ṣe wá ṣe rí náà. Tẹ́yìn ọba lè ṣe, mo ń bọ̀ ẹ̀yin ò lè ṣe bọ̀ ẹ fẹ́ kèmi ṣe. Wẹ́ẹ̀ tí ajágbèsè owó ni wọ́n ṣe nù yẹn ni ó ṣe nìyẹn náà. Mo bọ̀ sọrí tó bá jẹ́ pé. Mr. Ridwan, let me tell you, let me do what you ask me to do. Let me do what you ask me to do. Ẹni sùúrù. Ní sùúrù, jẹ́mi ọ̀sọ́. Sorry, mi ìdìsọ̀sẹ́ ti lábẹ̀kọ́. Ọmọ ìdílé lè máa sọ ní sùúrù. No, sorry, my brother. Sorry. Mi ò láìsí máa ìdìsọ̀sẹ́ ti yan ọ̀rọ̀. Ọya. Ṣẹ́mọ̀ gọ́ta, kí ìdáhùn ìbéèrè tèmi. No, èmi ò lè sákòrò láì. Èmi ò ní búra tán kí wá ní kí Mr. Ridwan búra kọ́ wá sàlọ́. Kò sí wàhálà. Ṣẹ́mọ̀ náà lè búra. Ní Sùrùsà, tẹ́bá lè búra gẹ́gẹ́ bí accusation tẹ́mi wá gbé wá báyìí. A jẹ́ pé ẹ̀yin jẹ́ pé ẹwà náà ẹni tó ń parọ́. Èmi ọ̀sán pé mi ò lè búra o. No, ẹwà náà ẹni tó ń parọ́ nìyẹn jẹ́. Irọ́ mi o. Tí ẹ máa gbọ́ Mr. Ridwan, listen to me. Mr. Ridwan. Ẹ jẹ́ ń dárúkọ ẹnìkan. Okay. Mo bọ̀ sà, ẹ jẹ́ kí mi sọ nǹkan tí fẹ́ sọ náà. Ṣẹ́rí láti jẹ́ tẹ́mi tí ṣe program láyé yìí tó yẹ yín hù. Tí Sábẹ̀ sọ pé ọ̀rọ̀ program Ògbómọ̀ṣọ́ yìí, òun ló tẹ̀sí kó. Ọ̀rẹ́ sọ̀rọ̀ program Ògbómọ̀ṣọ́, I know you before program Ògbómọ̀ṣọ́. No. Ẹni ò kọ ọ̀rọ̀ program Ògbómọ̀ṣọ́ lè ní àti níjọ ń sọ báyìí. Irọ́ gbogbo ẹ̀dájọ́ kọ́kọ́. Ògbómọ̀ṣọ́ lè ní àti níjọ. Gbogbo ẹ̀dájọ́ kọ́kọ́, irọ́. Irọ́.